Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscriber button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be Let's watch it right now. Thank you. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ọkùnrin máa bá obìnrin tó ti lóyún ọmọ máa bá sùn. It's very wrong. Very wrong. Ṣé ẹ wá mí ipò bí ọmọ àlè ni? Ẹni tí ó gbé oyún olóyún lọ fọ́kùnrin ni ló máa bá sùn. Ọmọ àlè ni ẹ̀. Ṣé ó mọ̀ ó yá máa bá ń béèrè question. Tó mọ̀ kó lóyún. Yes. Ẹ wo bí kò dá ó dẹ̀ dá kò dẹ̀ dá ẹbẹ́ kọ́ ṣe rí nílẹ̀ Yorùbá àwọn òyìnbó tó ń ṣe wà oyè yìí sìn ṣe rí ìyẹn wọ́n mọ̀ nǹkan tó ń fi ṣe ayé ń ṣe àwọn yẹn oyè yìí sìn ayé ń ṣe àwọn yẹn àníyàn dà ìyẹn ò mí pé ó bímọ àlè náà wọ́n mọ̀ pé òun kọ́ lòun lóyún náà ṣàbí ìyẹn kọ́ lẹ́fẹ̀ẹ́ sọ ṣọ́ọ̀ṣẹ́ fẹ́ yìí rí ni. Ọlọ́run ní jẹ́. Because bóyá ẹ̀ mọ́ bẹ́ẹ̀ fẹ́ experience story yẹn ni. Nǹkan burúkú ni sá ibi tí mò ń lọ gangan ni then secondly Bíbélì sọ pé kọ́ ọmọ rẹ kó lè bá fún ọ ní. Deborah ṣé o ti bá mú ẹ pẹ̀lú kọ́mẹ̀ntì ẹ mẹ́ẹ̀ tí bá mú ẹ pẹ̀lú kọ́mẹ̀ntì ẹ. Ẹni sọ̀rọ̀ irú èèyàn wo lẹ expect kí irun mi jẹ́ ẹ wo irú òbí tóbi òun ni mo ṣe pa owó yẹn pé Bíbélì sọ pé kọ́ ọmọ rẹ kó ba lè fún ọ nísìnyí ọmọ tá a kọ ló máa kó ilé ta kọ́ta I don't expect much from mi irú ọmọ tó jẹ́ ọmọ tó ti wà 14 years tó ti ń ṣe rádaràda nígboro òun ló fà torí tí èèyàn ò bá ní ìmísí tí ò bá ní ẹ̀rí ọkàn ló máa irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló máa ń ṣerú kan báyìí ló máa ń gbọ́ ọmọ ọba fọ́ṣù ògbóyún olóyún lọ síbòmí wọ́n á claim pé ẹni yẹn ló lóyún. All right. Parents have a lot to do on their children. Ẹ ṣé gan. Wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé irú àwọn ìyá ẹ̀sà board lórí social media. Àǹtí mi. Bàdá láti nǹkan tẹ́ ṣe ó ń bí mi inú gan o. Kí mo tún ṣe? Ó ń bí mi inú gan ẹ má bínú sí mi o. Ṣé rí ìyá yẹn ó nídìí ọdún ìsìn báyà wọn tí fún ọ lábẹ́rẹ́ ajá wọn. Ẹjọ́ torí ọlọ́ ẹ má máa post ọ̀rọ̀ ìyá yẹn sórí social media mọ́. Ẹjọ́ torí tọ́lọ́run. Yàwó. Ẹ má máa post ọ̀rọ̀ ìyá ẹ sábọ̀ sórí social media sórí platform yìí mọ́ mo sọ tèmi fún yín nìyẹn. Tó bá fẹ́ gba abẹ́rẹ́ kán lọ gba abẹ́rẹ́ wọn ọdún wọn ti tún pé kán lọ gba abẹ́rẹ́ wọn ọ̀rọ̀ tí ò kàn kán má máa dá sí i. Wọ́n dẹ̀ ní ìdẹ̀. Sísọ tèmi nìyẹn. Kán lọ gba abẹ́rẹ́. Ìyẹn àǹtí mi. Wọ́n ní àǹtí yín ní abẹ́rẹ́. Àtọ̀mú ẹ̀pà jẹ́wọ́. Ẹ ó dọ̀nù. Mama ẹ bá mute ẹja move forward ẹja fast forward ẹ ló. Ọ̀rọ̀ kò sí wàhálà. Àwa ni ẹ. Mo fẹ́ dá sí nǹkan tó sọ yẹn ni. Ṣé rí ní ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin láyé ọ̀rọ̀ àwọn obìnrin ó dàbí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wa tá a bí o ká dẹ̀ fi ìfẹ́ wọn sí àwọn ọmọ yẹn ká jẹ́ kan rí wípé lóòótọ́ a nífẹ̀ẹ́ wọn kété táwọn ọmọ ẹ bá tọ̀ síta tó bá rí èèyàn kan sọ fún ọ pé I love you tó dẹ̀ jẹ́ tó jẹ́ pé love yẹn kò jẹ́ ní o àwọn ẹ máa fall fún ni òun náà ló bá àwọn obìnrin wí tí ẹ̀yọ ọkùnrin it is very important kí ọkùnrin kó máa fìfẹ́ hàn síyàwó ẹ̀ ẹ má jẹ́ káwọn ọkùnrin nìkan lọ gbéyàwó yín mọ́ra níta nǹkan tí ò gbọ́ nulẹ̀ táwọn ọkùnrin kan bá lọ ń sọ fún ta wípé mo nífẹ̀ẹ́ mo ṣe báyìí mo ṣàwo ẹyọpọlọ obìnrin kínkínní báyìí ni àfẹni tó ẹpọn tí wọ́n ti ṣe fún tó ti wá gbọ́n tó ti gbọ́n tó ti já rẹ̀ ló máa sọ fáwọn tó kù yóò má lọ já sí nǹkan bẹ́ẹ̀ nǹkan tẹ́lẹ̀ kò fẹ́ sọ ni wípé ìfẹ́ tí ọkùnrin ò bá treat ìyàwó ẹ̀ bí ilẹ̀ bí ìdọ̀tí tó fìfẹ́ hàn síyàwó ẹ̀ tó dẹ̀ mọ̀ pé lóòótọ́ yọ ọkọ mi nífẹ̀ẹ́ ó tẹ̀ jẹ́ pé ó tẹ̀ ń tàn ní kó sábà fi ẹ dóná màmá ṣé nítorí pé ó ti jẹ́ bẹ́ẹ̀ so kó wá lọ téèyàn bá fìfẹ́ hàn kó wá lọ bímọ àlè.
kì í ṣe ọmọ inú mi sọ̀rọ̀ nípa ọmọ àlè báyìí o èmi kàn sọ̀rọ̀ pé nǹkan tó máa ń fà á tí obìnrin míì ṣe ló máa ń lọ ń há ni wípé tó bá láàkì ìfẹ́ nínú ilé tí ọkọ ò bá fi ìfẹ́ wọ̀n sí tó ń dẹ̀ nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ó ṣeé ṣe kí obìnrin bẹ́ẹ̀ tó bá lọ rí ẹlẹ́tàn kan ta tó ẹ̀tàn náà tán ni o irọ́ ni o kíákíá ló máa fọ̀fẹ́ nìyẹn ó mo ṣe fi àwọn ọmọ kéékèèké fi ṣe. Poverty náà lẹ sọ yẹn poverty ni àbí. ó ṣe ní ọ̀tọ̀ lówó ṣe rí tí ò bá sí owó lọ́wọ́ ọkùnrin tó bá fìfẹ́ hàn síyàwó ẹ̀ ọlọ́run ẹ jẹ́ ká obìnrin mi dá sí ó fi ìfẹ́ hàn sí kó máa gbé alágbájá ó dẹ̀ nífẹ̀ẹ́ mi tó sọ pé ọwọ́ ìyàwó mi kan báyìí ni o tó yẹ pé £1 ni gbà bá mi mánéjẹ tó dẹ̀ fìfẹ́ hàn síyàwó yẹn ìyàwó yẹn náà iṣẹ́ tó bá ṣe ó máa fi ẹ̀pù ọkọ ẹ̀ gbà kó ń ṣe bẹ́ẹ̀. kò sí obìnrin tí ò bá ti nítẹ́ lọ́rùn irú àwọn tá a gbé wá lóyìnbó mi nìkan kọ́ ni máa kọ́ gbóbìnrin wá lóyìnbó irú àwọn obìnrin tán gbé wá lóyìnbó nítorí ìfẹ́ tán dẹ̀ débi bá tán ya wèrè ńkọ́ ṣé ìfẹ́ náà ni. ebi iṣẹ́ rí pé ká máa gbé ẹ̀wá lóyìnbó yẹn mi ò lọ́wọ́ sí yẹn ayédítẹ́jọ́ fẹ́ra yín gan láti nàìjíríà gan tẹ́ gbéra yín wá wọlé gan pàápàá gan ìjà ká má ṣàlùpẹ́ tó gbọ́ pé lágbájá wa lóyìnbó ìfẹ́ lóyìnbó yàtọ̀ sí ìfẹ́ tòótọ́ pé ẹjọ́ ríra yín ẹjọ́ start from the scratch ó yàtọ̀ sí pé lágbájá wa lóyìnbó. ìfẹ́ ṣẹ́rí ọ̀rọ̀ ọ̀fẹ́ tẹ̀ ń sọ kò sí ìfẹ́ mọ́ lèmi fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ kò sí ìfẹ́ mọ́ àwọn kò sí ìfẹ́ láàrin àwa obìnrin àtọkùnrin mọ́ ìfẹ́ ti kú. It's true now. Àwọn náà làwọn obìnrin bí ṣe lọ ń gbọ́ máa lè lọ fọ́kọ wọn dà. Ẹ ti get. Nígbà tó yẹ pé tẹ́ bá fẹ́ yàwó tẹ́ ẹ̀ bá fìfẹ́ hàn sí kí wàá lẹ fẹ́ fún gbà tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́. Ẹ ti get kan tí mo sọ. Ìfẹ́ kó fìfẹ́ hàn sí kí pé obìnrin máa sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ sí ẹni àwọn. Ẹ wo bí máa kan kú níbí báyìí ní àdọ̀ wa ní ọdún kan. Ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. Ó máa ń sọ wípé kò sí ìyàwó òun ò lè yan àlè. Mo kàn fẹ́ brief story fún yín ó ní ìyàwó òun ò lè yan ó máa ń fi ọwọ́ àgbárí ipò òun mo trust Àbíkẹ́ mi obìnrin mi ò lè ọkùnrin mi ò lè gorí ẹ̀ ìyá yìí bàbá yìí ó bá lọ fẹ́ lọ surprise ìyàwó ẹ̀ ní Nàìjíríà ìyàwó wà ní Nàìjíríà during that time ó bá ní kó lọ surprise ẹ̀ wàláì bàbá yìí ti kú o ibi tó ti ní àtàtàkì ló padà nù. Òun náà ni ṣé ó fìyàwó fòbìnrin sílẹ̀ sí Nàìjíríà. Kò fi sílẹ̀ wọ́n jọ ń gbé bí ni. Ọkọ̀ wa lẹ́nu tó lọ máa ń bá. Bàbá ẹ̀ ti darúgbó. Bàbá yẹn ẹ gbàgbé arúgbó kọ́ wọn darúgbó ọkọ mi sọ́kọ mi. Arúgbó kọ́ bí generation mi làwọn nìyí generation mi ni wọ́n. Ẹ ti gẹ̀ òun wá lọ ra tíkẹ́ẹ̀tì wípé òun lọ bá ìyàwó àtọmọ ó kó àwọn ọmọ lọ Nàìjíríà wípé òun fẹ́ lọ surprise ìyàwó òun kóun náà kó lọ join ní wọn ìgbà tó máa dé Nàìjíríà báyìí tó lọ ṣe báyìí àtàtà kìló tó lọ ń bá níbi tó ti ń dóyàwó ẹ̀ ó lọ rí kò mọ̀ dẹ̀ mọ̀ pé kò dà èèyàn gbọ́dọ̀ rí ó lọ rí ibi tó ti ń báyàwó ẹ̀ sùn. Ìfẹ́ ń pa ṣẹ́rí tó bá lọ nífẹ̀ẹ́ obìnrin ó easy tó bá lọ nífẹ̀ẹ́ obìnrin tó fall in love ó easy fóbìnrin yẹn láti pa ìdànù. So because of that ẹ sì ẹ ní nífẹ̀ẹ́ obìnrin nǹkan tẹ̀ sọ. Mi ní nífẹ̀ẹ́ kò sífẹ̀ẹ́ mọ́ a máa like ara wa ni. Ìyẹn tẹ̀ ń gbọ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ lórí sí lórúkọ ẹ̀ òjẹ́ tí ń gbọ́ látẹnu wọn o. Àgbà tí èyí pé mo kéré náà ayé ẹ mọ nǹkan tí ìfẹ́ ti báyé mi jẹ́ rí ni. Ìfẹ́ ti. You are talking from experience. Èmi tí mo nífẹ̀ẹ́ yàn tí mo gbé yàn wá láti Nàìjíríà tó wá báyé mi jẹ́ ń bì báyìí. Ṣé ìfẹ́ nìyẹn? Ilẹ̀ fi ń sọ̀rọ̀ ṣe rí kéèsì oníkálukú yàtọ̀. Tẹ bá tẹ́lẹ̀ ń bá sọ tiẹ̀ ń sìn ó máa yàtọ̀ sí nǹkan tẹ́yìn sọ. To my own òye tí mo ní òun sọ yẹn wípé tóbìnrin tọkùnrin àti obìnrin bá wà kó máa fìfẹ́ wọn síra wọn. Táwọn tí obìnrin bá lọ tán àti ẹlòmíì bá lọ tán kíákíá ló máa fọ́ọ̀lù fẹ́ni ti bí yẹn ìgbà tí mò ń sọ nìyẹn ó dàbí àwọn ọmọ wa tí wọ́n bí mi táwọn fìfẹ́ wọn sí tẹ́pẹ́ àwọn kan wá lọ tọ̀ wọ́n jẹ́ níta tó sọ pé I love you báyìí wọ́n máa fọ́ọ̀lù gbà I love you parents mi ò sọ bẹ́ẹ̀ fún mi rí ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún wọn tábàáyé wọ́n máa tó dájú máa tó ká máa fìfẹ́ hàn sáwọn ọmọ wa so that wọ́n nílò tọ̀ wọ́n jẹ́ níta tó bá di pé wọ́n. ẹ̀yin ẹ̀ tọmọ èèyàn lè nífẹ̀ẹ́ òun amú lè love ọmọ mi mo love àwọn ọmọ mi bíi wèrè yẹn yàtọ̀. experience yìí lẹ́yìn sọ yẹn ẹlòmíràn tún máa fẹ́ experience ẹlòmíràn tún máa yà sí ti tẹ̀yìn yẹn ṣe understand. Ṣé gbọ́dọ̀ tó gbẹ́yàn sí wá sí ìlú òyìnbó ni obìnrin yẹn fọ́kọ̀
ṣe gẹ́tẹ̀ ẹlòmíì ọlọ́run bá ṣe fẹ́ pé ìyàwó òṣìṣẹ́ kú ṣe. so alùpùpù all right ẹ ṣe yá. hello ó yẹ sọ̀rọ̀ kí lẹ sọ. ẹ sọ̀rọ̀. lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ sà ṣe rí according to nǹkan tí bàbá Mohbad sọ pé Mohbad ti deny. ẹ ó dọ̀nà. hello. hello bro. Mr. Latisneh ẹ káàárọ̀ sà ẹ káàsán náà. ẹ káàárọ̀ ẹ ó dọ̀nà bọ̀dá yìí. yes sir. network yín lọ ẹ ó dọ̀nà. ẹ sáré sọ̀rọ̀ mọ́ mi. ok point mẹ́rin ni mo kàn fẹ́ sọ nínú conversation tá à ń sọ lọ́wọ́. number 1 point upbringing. Èmi ò sọ̀rọ̀ nípa àwọn àgbàlagbà ń sí o, I'm talking about the young ones that are coming up. Upbringing ó contribute to gbogbo àṣìṣe tó ń ṣẹlẹ̀ nowadays. Number 2, family background, especially with mothers. Torí wọ́n ní àwòta ìyá àbí bàbá làwọn ọmọ máa ń wò. Tá a bá ní ìyá tó ń ṣe ìranù, tá rò pé àwọn ọmọ ò máa ń rí, definitely they can see it, but they might not say anything. And that can affect our children, especially the girls. Number 3, greediness contributed into it also. Ìyẹn fún everybody àwọn ọmọ ọkùnrin àbóbìnrin ò greediness. Nǹkan tá àtàgbára wọn ò ká tá mà pé wọn ò lè family wọn ò lè provide, they just want to have it by force. It can lure them into that kind of situation. Then the final one, peer pressure, contributed into it seriously for our children. Because àwọn ọmọ wa kò sí òbí tó wà tí ò kọ́ ọmọ ẹ̀. But when we send all these children outside to school to wherever they go, a ní ìgbàgbọ́ pé nígbà tí wọ́n bá débi tán ń lọ wọ́n máa ń yà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà sí another area tó jẹ́ pé wọ́n á meet the pressure tó kọjá training tá a fún wọn lé. Ọmọ tí ò bá dẹ̀ strong will fall a victim of that peer pressure. So those are the 4 things that me believe pé ó contribute to this thing. So bá dẹ̀ ti lè contribute to it, definitely olóma jẹ́ kán grow up to. At that time, want to deviate from the actual upbringing the parents fún wọn tó jẹ́ new one. Thank you, man. Oh yeah, the ultimate the street presido. Street presido. The street presido. Ọ̀dà láti ṣé mi lè sáré sọ̀rọ̀. Ó yá yín lè sọ̀rọ̀ ńgbà ẹ̀ mú ti pẹ́ o. Ẹ ká sọ̀rọ̀ gbogbo lé. Ṣé rí bọ̀dá láti mo fẹ́ buttress point yín tẹ́ sọ. Poverty ló ń da a lot of homes láàmú. Ṣé rí gbogbo nǹkan tí woman yẹn list nísìnyí ó wà under poverty. Poverty ní headline ní problem tó ń ṣẹlẹ̀ ní most homes. Thank God wípé ẹ ní Sango Ọ̀tà lẹ́sẹ̀ wá. Èmi ti ṣiṣẹ́ ní Ìjú Àtàn Ọ̀tà rí as an hotel manager. There was a very day tí mo dé office. Mo wá bá receptionist mi tó gbé ọmọ òkókó dání. I was very very mad at her pé ṣé nǹkan ń ṣe ọlọ́gbọ́mọ níbọ̀ ó gbé dání sórí òpin ni. Ó wá fọwọ́ ṣẹnu sí mi pé kí n dákẹ́. Ó ní dákẹ́ bíi ti báwo ń bolo ti rọ́ ọmọ. Ó ní woman yẹn wà nílé pé ó ń ṣe short rest. N bá dákẹ́ lóòótọ́. Mo ń láti lọ sí office mi because we have the CCTV camera that covers the passage, the corridor. Kíni ẹ so ó dùn mí mo lọ jókòó sí CCTV pé mo fẹ́ wo ẹni tó fẹ́ jáde nínú room. Nígbà tí máa dẹ̀ rí lóòótọ́ tí woman yẹn jáde ó lọ kó tó di pé wọ́n dé reception gan wà ní corridor ìyẹn ka owó ọkùnrin yẹn ka owó ó kó fún ó kúnlẹ̀ òkì ó dẹ̀ lọ ó gbọ́ ọmọ ẹ̀ nínú owó tán fún gan ó tún yọ ọ́nú ẹ̀ ó fún receptionist ó wà lọ. Mo wá padà bọ́ta lọ bá reception mo ní lady yẹn ló bọ́ta ń sìn ó ní ẹ̀ mo wá mi rí. Few months later ó ní àwọn street brother mi kan ìyẹn ń gbé ní ọ̀bẹ́ rẹ̀ mo kàn rí ó dẹ̀ ti béèrè owó lọ́wọ́ mi rí tí mo fún ó dáhùn gan mo kàn rí bọ̀bọ̀ yẹn mo wá kí n jọ kíní kan òun dúró de ìyàwó òun ni kí n gbé òun dé nígbà tí ìyàwó ẹ̀ máa jáde ló bá di woman tó jáde nínú room mi ní few months back mo láti dákẹ́ mi sọ nǹkankan. Ṣẹ́rí kíní tí mo ń sọ yìí ó affect mi débi ìdájí kùtù ní nǹkan tí mo ń sọ yìí ó affect mi débi pé tí ẹjọ sọ fún mi pé òun fẹ́ lọ kírun dájí. Perry gbé aago mo fẹ́ pè ẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ mo fẹ́ pè ẹ́ a fẹ́ switch
má sọ fún pé kó kírun nínú ilé kò síbi tọ́lọ́run òde má wulẹ̀ sọ pé ó fẹ́ lọ kírun kó jẹ́ pé nǹkan míì ló fẹ́ lọ ṣe. ṣẹ́rí poverty ilé nǹkan tí poverty ti dàrú òun ṣe kékeré ṣé ebi máa ń pààyàn ebi ò tí ì pààyàn lójú yín rí débi bíi pé tó bá rí nǹkan téèyàn ò kì í jẹ sẹ́nu afẹ́jẹ́. So poverty àìlèfowólẹ̀ ṣẹ́rí ti àwọn olówó míì dẹ́ ń sọ tá à ń sọ wípé ẹni tó lówó ńkọ́ àbí kinní kan poverty ló jẹ́ kí kan nù wọ́n fẹ́ ra wọn at initial age wọ́n lè má like ara wọn dénú poverty ló jẹ́ kí kan nù wọn kàn fẹ́ ra wọn bóyá obìnrin ló fẹ́ ọkọ tìtorí owó dípò wọn ò lówó tó ti padà upgrade ẹ̀ ẹ wá ń rò pé bóyá olówó làwọn méjèèjì poverty ló mú kan fẹ́ kan ìyẹn ìkíní ìkejì point mi ọ̀rọ̀ mi kejì lọ sórí ọ̀rọ̀ Mohbad ó dàbí wípé mo gbọ́ wípé kérúbù ni bàbá ń lọ so far kí ni C&S organization kí ló ń ṣe lórí ọ̀rọ̀ yìí àdéhìn support of bàbá ṣé wọ́n kóra wọn papọ̀ láti support bàbá lórí ọ̀rọ̀ yìí. Gúrẹ́sì mo ń bọ̀ mo ti gbọ́ yín. Because I've not been hearing anything about wípé okay bóyá àwọn white garment or àwọn C&S organization they come together and give this man a support to a fight of justice for this Mohbad. So point méjì tí mo kàn fẹ́ yọ ti eléyìí tá a sọ yìí poverty àti ti justice for Mohbad. Thank you very much. Thank you very much. Hello. Ẹ káàsán. Yes, mo kí gbogbo ilé o. Ẹ kú ètò. Mo wọlé nígbà tẹ́ sọ pé kò sí ìfẹ́ mọ́. Ẹni kò sí ìfẹ́ mọ́. Ìyẹn ló jẹ́ kí n wọlé. Sorry, allow me to contribute to my own little way. Ìfẹ́ wà sá, ìfẹ́ wà, ìbẹ̀rù Ọlọ́run àti ìtẹ́lọ́rùn ni kò sí fún àwọn obìnrin. Kò dẹ̀ sí fún àwọn ọkùnrin náà. Ṣé tí ìdá ọba ti níbẹ̀rù Ọlọ́run kò sí gbogbo kò sí nǹkan tí ò lè ṣe. Ìbẹ̀rù Bíbélì wípé ó ní ìbẹ̀rù Ọlọ́run ní ìpìlẹ̀ ìṣẹ́ ọgbọ́n. Tí ọ̀nà bá níbẹ̀rù Ọlọ́run á wò pé bí nǹkan tí mo fẹ́ ṣe yìí èèyàn máa rí mi ṣùgbọ́n Ọlọ́run rí mi. Asako níbẹ̀. So tí ó bá dẹ̀ ti sí ìtẹ́lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin a ní ìtẹ́lọ́rùn. A máa ń béèrè àwọn nǹkan tó jẹ́ pé bàbá tó bí wa lọ́mọ ò lè fún wa la máa ń béèrè lọ́wọ́ àwọn ọkùnrin. Bàbá tó bí ẹ lọ́mọ ò ra lé fún ẹ, bàbá tó bí ẹ lọ́mọ ò ra mọ́tò fún ẹ, bàbá tó bí ẹ lọ́mọ ò ṣe lè fún ẹ kó dẹ̀ fẹ́ kí ọkọ tó fẹ́ kó ṣe gbogbo ẹ̀ fún ẹ. O ò dẹ̀ make any effort láti sọ tọrọ di kọ́bọ̀. Tú àwọn obìnrin tá a bá pinnu láti gbé díẹ̀ tá a béèrè tó lọ́wọ́ ọkùnrin lóòótọ́ àwọn ọkùnrin nínú wa tó fẹ́ kíyàwó wọn ga jù wọn lọ tó jẹ́ pé threat ni another one nìyẹn. Ṣùgbọ́n obìnrin tó fẹ́ sọ tọrọ di kọ́bọ̀ tó ní fìbẹ̀rù Ọlọ́run àti tẹ́lọ́rùn sí Ọlọ́run máa ń fi ó máa ń gbé ọwọ́ wọn sókè. So ìfẹ́ wà ìtẹ́lọ́rùn ni ò sí. Poverty tó wà ní Nàìjíríà ó jẹ́ kó contribute